táwọn èèyàn wa bá ń ṣe lọ́wọ́ tẹ́ ẹ bá wá ẹ mọ̀ lè dáa mú àwa láàánà yìí á wà mú yín lẹ̀ fún ọlọ́pàá kọ́ wa mú yín ẹgbẹ́ ìsìn ẹ̀yìn ẹ̀sìn pé ẹ̀sìn aládàáni ẹ̀ náà àwọn ọmọ tapandó ìjà ẹ̀mọ kúkú jà nígbà bá fún yín ní kúkú tara yín bá dẹ̀ yìí dáadáa lọ́lọ́pàá ó fi dé yóò kó yín lọ kí láà burú bí èyún ṣé kí n wá sọ pé ẹ̀ náà wá àwọn àmọ́ kan etí ọ̀tún àbí sí èṣù láti kíni láàkọ̀sí yín náà àmọ́ yìí ni wọ́n sọ yẹn ní òkú jẹ́ náà. kí la lè sọ wípé ó bí àwọn àtakò tí ń lọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà ní ilẹ̀ Yorùbá. kò sí ẹ̀ka tó bí a ní a fẹ́ lo ṣẹ̀ríà àwa mùsùlùmí lórí ara wa kì wá tó ń ṣe gbogbo ṣẹ̀ríà táwọn bí mu wa ètò òfin Nàìjíríà fọwọ́ sí ń bẹ ṣẹ̀ríà tó fi Nàìjíríà fọwọ́ sí ń bẹ so tó relate mọ́ Islamic personal law al-ahwalu shakhsiyya yẹn ni pé tó relate mọ́ relationship láàrin ara wa mo fẹ́ fẹ́ ọ ọ̀fẹ́ fẹ́ mi afẹ́ fẹ́ ra wa marriage nítọ́jẹ́ mọ́ ogún pínpín nítọ́jẹ́ mọ́ àyáwó gbogbo nǹkan tó jẹ́ mọ́ pé láàrin ara wa personal life ìṣẹ̀lẹ̀ àwọn mùsùlùmí so àwọn òfin ṣẹ̀rí àdẹ̀rẹ́ nípa yẹn ó ti wà kíkọ́ sílẹ̀ ó ti wà kíkọ́ lẹ̀ nínú Al-Qur'an àbí nínú hadith ẹgẹ́sẹ̀ tàbí kí ọjọ́ kan náà tíra tó wà authorized so kì í ṣe pé bóyá èmi ní mú wá àbẹ́nìkan ní mú wá wọ́n ti kọ́ lẹ̀ so àwa fẹ́ máa lò láàrin ara wa nígbà tí wọ́n fẹ́ tò Nàìjíríà òfin mẹ́ta ló wà àwọn Christians òfin mẹ́ta ló gbé Nàìjíríà ró tí gbogbo wọn sì jọ fẹnu kò lé lórí Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà so wọ́n rí pé Muslim Christian àti oníṣẹ̀ṣe ẹlẹ́bọ so àwọn náà wá ṣòfin mẹ́tẹ̀ẹ̀ta lọ́tọ̀ọ̀tọ̀ torí kò possible kẹ́ gbàgbé kẹ́ neglect ẹnìkan náà mẹ́tẹ̀ẹ̀ta so àwọn Christian àwọn ni wọ́n bá àwọn ni wọ́n níjọba àwọn náà wá láti outside tán wá kó wọn lẹ́rú wọ́n bá múnisìn wá òfin tí wọ́n ṣe nígbà yẹn iná náà ń pè ní common law òfin tí wọ́n nù tá ń lò so òfin títa wá òun náà ni Sharia law òun kọ̀ tó ń pè òfin àtàwọn mùsùlùmí nù àwọn oníbílẹ̀ oníṣẹ̀ṣe àwọn náà lófin tàwọn òfin tàwọn ní customary law so pẹ̀lú bẹ́ẹ̀ kóòtù mẹ́ta ní bẹ Nàìjíríà bí mo ṣe ń sọ̀rọ̀ kóòtù mẹ́ta ní bẹ Nàìjíríà oríṣi kóòtù mẹ́ta ní bẹ gbogbo tó wà jẹ́ magistrate high court and Christian lónìí tó bá lọ fẹ́yàwó ń bẹ lápèjúwe kò tí máa wọ òfin tí ó dì ọ́ ìlànà wọn tó bá yẹ pé ọ̀dọ̀ àwọn oní ìṣẹ̀ṣe lọ bá lọ tó bá yẹ pé lọ́dọ̀ àwa mùsùlùmí ṣẹ̀rí àwa lọ bá lọ láti 1960 wá rè àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn àgbèrí jáde pé àwọn fẹ́ lo ṣẹ̀ríà kò jáde nílẹ̀ Yorùbá wọn àgbèrí jáde kò sẹ́ni ẹ̀ka tó takò á ẹgbẹ́ nìsín kò sẹ́ni ẹ̀ka tó takò á kìí bá Christian ni a máa ń lò mùsùlùmí gangan ni ò sọ̀rọ̀ nígbà tí ó jẹ́ pé ẹnu wọn bá àgbọ́yé tẹ́lòmíì ní ó kéré gbogbo àwọn tó dáwọn aṣáájú ọ̀pọ̀lọpọ̀ tí ó sọ̀rọ̀ ẹnu wọn bá àgbọ́yé tẹ́lòmíì ní ẹgbẹ́ nìsín so bẹ̀tì nìsín àti wá ń wí jáde àfẹ́ pé mùsùlùmí Yorùbá fẹ́ ó dẹ̀ dùn gan à ń lò gan ó ní bá a ṣe ń gbéyàwó yẹn náà ni o bá a ṣe ń gbéyàwó ní Islam tẹ́lẹ̀rì gbọ́dọ̀ wà ńlẹ̀ tó bá ní ìgbéyàwó yìí sọ́wọ́ authorize àbí wọ́n kó ẹ̀rí wá wọ́n máa béèrè sàdáàkì wàlíyù kẹ́kẹ́ bá a ṣe máa ń ṣe náà ni o a kàn fẹ́ kí wọ́n pọ́n wa náà lé nílẹ̀ Yorùbá pé mùsùlùmí làwa náà o bọ́ọ̀ ṣe pọ́n wọn lé ní ilẹ̀ Haúsá ẹgbẹ́ nìsín kódà ṣẹ̀rí àwa táwọn béèrè fún ilẹ̀ Yorùbá tó yàtọ̀ sí Haúsá àwọn Haúsá táwọn bá lọ sí parliament wọ́n lè háàdì kún tiẹ̀ àwa ò tiẹ̀ tí ìdí ìdí parliament kankan láti lọ ilé-ìgbìmọ̀ asòfin tiẹ̀ èyí táwọn wí ni pé ètí tiẹ̀ ń bẹ́ ní òfin tó yẹ pé ẹnìkan ò lè takò kọ̀ọ̀sẹ̀ tó torí àti takò àbí tó bá takò Nàìjíríà sòṣẹ́ wá rí ẹ wá gbé kí ló dé tí ń takò wá kí ló gbé àtakò ẹlòmíín wà tó pé kò mọ tí ń takò kò mọ tẹ́lábílẹ̀ kan ẹ dákun ẹ ṣàlàyé kí lẹ rí ń bẹ̀ gan yóò máa jábọ́ ni tẹ́ máa rẹ́rìn ṣẹ́gẹ́ lómi ó ní wọ́n máa gé orí wọ́n máa gé ọwọ́ ṣé ọ̀kàwé ni gbogbo tọ́lá fẹ́ gé orí kì í sáà Christian gan ni ẹ sòfin house ló ṣe rep àti senate àwọn lọ́la àwọn òfin lórí criminal laws ẹgbẹ́ nìsín gbogbo tó jẹ́ mọ́ nǹkan ńláńlá àwọn ní capital punishment ẹgbẹ́ nìsín àwọn senate ni
wọn àláwọ̀ ẹlòmíì wọn àláwọ̀ ẹ̀sìn kankan àwọn ló jókòó sí Àbújá tí wọ́n lọ rí sòfin yẹn tó kọjá tó lè takò state gan ò lè takò àwọn náà àwọn sẹ́nẹ̀tì náà lọ gbé wọlé pé sẹ̀ríà o ó wà nínú òfin Nàìjíríà ẹgẹ́ nìsín àwọn náà wọ́n á límìtì ẹ̀ síbi tán límìtì ẹ̀ sí torí òfin tàwa kò sí tí ọkọ̀ fà bẹ̀tẹ̀ wọ́n wí pé tí wọ́n bá ní kó máa lo gbogbo rẹ̀ bóyá kò ó ní àwọn láà ẹgẹ́ nìsín yóò rí bákan àwa náà sì rí àwọn náà wò pé ṣé àti ní ìdí ká máa gbé owó olè ni òfin tẹ́sí sí Nàìjíríà kí wọ́n fi mú olè gan sẹ́ńtì ìlú náà ìtọ́jú gbèsè ayé ìtàwà tá a fi gbé gbèsè ayé táwọn ọmọ òfin máa ya yahoo tó tún máa dọ̀tá ìlú tó tún máa di tọ́ọ̀gì tí gbéyàwó fi lálùbáríkà because ìgbéyàwó tí ó bá padà rẹ mùsùlùmí tó bá gbé bí Ọlọ́run ṣe fẹ́ bádà bí ṣe fẹ́ yọkàn wọ ni bí ó ṣe máa sí divorce tí ó pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ àdẹ tí divorce bá wà gan àmójútó lè wá wọn ni ẹ̀mẹ́yẹ divorce tó pé àwa gan án dù tí human rights wa ẹ̀mọ̀ pé tààwọn ní tourist náà pè ní tààwọn human rights initiative wọ́n dẹ̀ wà registered London government àwọn lọ́yà ládẹ̀ kó bẹ́ẹ̀ Ọlọ́run lọ́mọ máa yé àmẹ́yàwó obìnrin tẹ́ yàn jẹ ṣùgbọ́n àwọn lọ́yà pẹ̀lú tá àdálẹ̀ a lè fòfin mú wọn a kàn máa rọ ọkùnrin nígbà tó ti kọ́lẹ̀ sanwó jẹ ọmọ rẹ̀ máa sanwó oṣùkú rẹ̀ tí ọba sì gbọ́ tí ọba gbọ́ àrísẹ̀rí àkọ́tù kàkà tá a gbé lọ àìsẹ̀ tó gbé lọ kóòtù tí ọ̀jẹ̀ mẹ́sìn wá ní. tí wọ́n understand bó ṣe jẹ́. ẹ wá ń sọ nípa tó bá takò. nítorí wá bí àtakò wàláì méjì náà wàláì kò tún méjì lọ kódà bẹ́ẹ̀ bá rí mùsùlùmí gan òun náà lè fọ́ọ̀lù sínú méjèèjì. ó dàka ti ẹ̀rí gan àti ẹ̀rí gan. a rí mùsùlùmí nínú ẹgbẹ́ náà lè fọ́ọ̀lù síbẹ̀. ìkàlà ọ̀kọ́ tó bí àtakò tó dájú dáadáa ni pé àìmọ̀ kan. wàláì tàláì àìmọ̀ kan ni. tọ́lá àwọn tó ń sàtàkù gẹ́gẹ́ tẹ́ bá pè é kalẹ̀ tẹ́ bá sàlàyé bó ṣe jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ tí wọ́n bá wa náà ti astagfirullah ẹ rí pé rí kí àwọn Christian tó tóbi kan gidi kan takò torí wọ́n kàwé wọ́n mọ̀ pé àwọn ò lè takò ó sì yé wọn lè ní tí wọ́n máa ń takò àwọn ará nọ́ọ̀tì tí wọ́n máa ń takò ra wọn hàn bẹ́ẹ̀ constitution tó wà ní constitution yìí o ṣètò lè takò ẹ rí pé nígbà tí Ṣèyí Mákindé gómìnà ọlọ́tọ̀ kò takò ó ní òun kàn mójútó fin ẹgbẹ́ ẹni sìn gbogbo àwọn tó bá ti kọjú òfin nìkan ni ọ̀nàmà bá ti kọjú òfin yóò dàlú aláàmù ẹgbẹ́ ẹni sìn tó bá wà lọ́ndà òfin yẹn náà làwọn náà ń wí bẹ́ẹ̀ táwọn tí méjì ni ìkíní wọn ò mọ nǹkan kan nípa táwọn wí gan nípa sẹ̀rí àyẹn wọn ò mọ̀ wọn kàn rò bóyá àfẹ́ lò láwọn lórí. ẹyà gbàgbà yẹn wọlé. àwọn kejì àwọn kejì ń tẹ ẹ̀tanú lásán ìbínú pé àwọn sáfẹ́ gbọ́ ìṣẹ́dá àwọn ọ̀fẹ́ gbọ́ Islam wọn ọ̀fẹ́ gbọ́ mùsùlùmí àbí mùsùlùmí mi wà tó pé ń gbọ́ ọmọ sẹ̀rí àwọn olùsẹ̀rí súnà tí wọ́n wí náà ni wọ́n ń gbà táwọn súnà kan sọ pé mo yà fọ́tò ẹ̀ẹ́dígẹ́nsì àbáwọn súnà kan sọ pé máa fi rúgbọ́n lẹ̀ ó ti wá ní àti sẹ̀rí àwọn àti súnà ó ti láti máa wí tí wọ́n bá ti wí báyìí òun máa takò ni wọ́n gbọ́ ọmọ pé ní tí ó tún gbèsè ayé òun sí ni sẹ́yà yẹn ní ẹ̀sẹ̀ kò sí lọ́wọ́ anybody wa èmi ní ẹ̀sẹ̀ mi ò lágbára àti sọ nǹkan kan sí n lè lò fẹ́ nù mi n lè mú nǹkan kan wọ̀ n lè yọ nǹkan kan kó n bẹ èyí tá a bá pé aṣáájú ẹ̀dá kọ́ wa Al-Qur'an abánú ọ̀rọ̀ ànábì tánàbì kọ́ wa ẹgbẹ́ ẹ̀sẹ̀ lásán ni kìí ṣe pé ẹnì kankan tó bí àti ṣìkínni fi hàn kan wọ̀ ẹgbẹ́ ẹ̀sẹ̀ so ó sì wà ní òfin wa ó dẹ̀ ní bí wọ́n ti ń lò ẹ̀rí pé mo nínú àwọn àlàyé tá a ti ṣe lọ àti pé tá a bá dé kù a máa bá local government kan bẹ tí sẹ̀rí àyẹ̀gẹ́ wà bẹ ní táwọn wí ni pé wọ́n fẹ́ sí fáwa náà irú ìlú wa ìlú ìṣètò jẹ́ ìlú tó pé mùsùlùmí lọ́pọ̀ jù bẹ nílùú wo kọ́ wa mọ́ sí bẹ́ẹ̀ ó dójú ti àwa mùsùlùmí bẹ̀ ó dójú ti ìjọba ká pé wọ́n bi léèrè ìjọba kankan lẹ́sẹ̀ kankan báyìí kí ló dé àbí o àti wá fẹ́ bí wọ́n báyìí àti gbégbé iṣẹ́ báyìí wọ́n sì gbà fún wa torí pé kò di wọn lọ́wọ́ làwọn ní kankan ètò tàwa ni ó sì tún ran àwùjọ lọ́wọ́. ọ̀rọ̀ àwùjọ wa lọ́wọ́. ẹja láti ibẹ̀ yẹn já bọ́ síbi ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tàbí kẹfà wa ṣàlàyé à ń pariwo òfin ṣẹ̀ríà òfin ìgànṣẹ́ kí ni. sẹ́rí òfin ṣẹ̀ríà iná ni ẹ̀sìn Islam tí ẹ bá sọ pé òun ò fẹ́ ṣẹ̀ríà ọlọ́ọ̀fẹ́ Islam nù. òfin yẹn gangan. òfin yẹn gangan ẹ bá sọ mùsùlùmí ló wí bẹ́ẹ̀ o àbí ẹni tí èsì mùsùlùmí nítorí ẹni pé mi ò fẹ́ Islam torí òfin ṣẹ̀ríà táwọn wí yìí gbogbo rẹ̀ ọ̀rọ̀ t'Ọlọ́run sọ pé báyìí ní kẹsì sí ọ̀rọ̀ t'Ànábì sọ pé báyìí ní kẹsì sí ọ̀rọ̀ t'Ọlọ́run sọ t'Ànábì sọ ni ló fi ṣẹ̀ríà kèsì mi ni màá sọ n tá àkànfi ní ìdí authority bẹ́ẹ̀ ni wípé tá bá wa dá sí tọ́tọ́ ní bàbá wa dá sí yóò lè múlẹ̀ yóò lápòjú ní ìsìn
lágbogbo àwọn ilé ẹjọ́ àwọn oníṣẹ̀ṣe àti ilé ẹjọ́ àwọn Christian òfin táwọn bá gbé kalẹ̀ ẹni kò lè rí adájọ́ fín wọ́n tẹ̀lé ni ọdẹ nọ́mà àmọ́ àwa nílẹ̀ Yorùbá àwọn àfi tá a bá lọ síbi doctrine tiẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ lọ yá tiẹ̀ lò lè tọ́ púpọ̀ bá ti tàwa mú bóun ló ṣe fẹ́ possible kọjá wípé ní orí kọ́mọ ọjọ́ bàbá ní abọ́dù yòókù kọ́ àlọ́jọ́ àlè orí ọmọ ìwọlé yóò ẹjọ́ ẹnìsìn so tọ́ bá mọ̀ kọ́ jẹ́ sàkálá lọ́wọ́ ìjọ sàkálá kò jọ sàkálá lọ́wọ́ ìjọ sokolo kò jọ sokolo ìwọ lọ sàkálá sokolo so ìta afẹ́ òun náà ni wípé ntọ́lọ́wọ́n bá pa wọ́n láṣẹ rẹ̀ ẹ fún aláyè láti máa ṣe ẹ kàn bá ní fi ọwọ́ òfin kẹ bá ní fi kún un lápèjọ́ ẹnìsìn nínú kéèsì tí wọ́n wá sọ́dọ̀ tètà wa nítorí tá a fi lo àwọn lọ́ọ̀yà ní wípé nígbà tí a bá mú tá a bá sọ pé ọkọ ìyàwó lẹ̀ ọ̀pọ̀lọ rẹ̀ o tẹ́lá ti kọ ìyàwó lẹ̀ báyìí àwọn èèyàn oríṣiríṣi àwọn ìkọ ìyàwó lẹ̀ báyìí wọ́n wà nífẹ̀ẹ́ tọ́jú ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ sì ní gbọ́mọ́ ẹgbẹ́nisìn níbẹ̀ yẹn ṣé àwa láà mú kóńdó lálọ́ọ̀dì wọn lé ọ káàkiri kápẹ́ ilé ẹjọ́ Islam làbá gbé ọ lọ àwọn àfáà sọ pé èlò lọmọ yẹn lè máa ná authority sì wà bẹ́ẹ̀ ẹ máa gbọ́ àwọn adájọ́ sẹ̀ríà kápẹ́ ilé ẹjọ́ sẹ̀ríà ni yóò dájọ́ pé iye tọ́mọ wọn bá máa ná iye gbá ntọ́ bá sọ yẹn ẹni ò ní takò kí ló dé tí ò fi ní takò torí pé ọlọ́pàá lè mú tọ́tọ́rí tí ọba sí ń bẹ ọlọ́pàá ò lè dá sí gbogbo orú rẹ̀ táà ń jókòó rẹ̀ wọ́n lè bú àwọn tí ń parí ìjà wọ́n da gbogbo ẹ̀rù kọ́ yẹn ni ẹlẹ́ni jẹ bá a ṣe dá sí tó ẹ̀tọ́ ẹni tá a fẹ́ gbà fún alẹ́mọ́rì gbà fún ẹ̀dígẹ́ ní bẹ́ẹ̀ ká pé ìjọba bá a fọwọ́ sí àwọn ilé ayé yẹn ò ní máa tàbí gúgúrú because ibi tí a bá ti fẹ́ lòfin yẹn tí ọba ti gbọ́ àwọn ọmọ wọn kàn máa ráre ní obìnrin nìkan a lè táwùjọ ṣe àwọn ènìyàn ẹ̀sìn ṣẹlẹ̀ sí jù ẹ̀mẹ́yẹ ọmọ ní ọ̀rẹ́ ní tọ́ ní ìsìn kí ló dé bàbá takú pé òun ò ní ṣe kíni òun ò ní ṣẹ̀tọ́ òun wàláhì nìkan mú ọmọ wá bá mi ó ní bàbá mo fẹ́ fọmọ ilẹ̀ n fẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ bí tèmi èkó lẹ́nu yẹn ti ń ṣiṣẹ́ òun ò fẹ́ káyé rẹ̀ ó bàjẹ́ bí ti tòun àti ìyá rẹ̀ tóun bá ní káwọn mú ọmọ ìsọdọ̀ ní situation táwọn wá ayé rẹ̀ ọ̀tá mo wá fi ilẹ̀ rí o tẹ bá mọ̀ pé ayé rẹ̀ ẹ bá fẹ́ kọ́ ta ẹ dá padà fún mi kí n máa lọ kí n máa fẹ́ ṣe mo bá gbà lájọ tí mo ti bá gbà tó ọmọ fi parí ẹ̀kọ́ ẹ̀ kọ́ bọ̀ omi gẹ́gẹ́ wá padà rí pé lóòótọ́ ọjà yọ ọmọ ìyá ọ̀tá lóòótọ́ ọmọ ti dọ̀mọ̀ wí ní ìsìn òun náà ti lè ṣiṣẹ́ ìjọba ẹgẹ́ ní ìsìn so èyí ò ní ìsìn kò ní yá lọ tọ́ọ̀gì yóò sì máa ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lọ irú èyí wọn a lè gbé lọ kóòtù ṣẹ̀ríà Islam ẹgẹ́ ní ìsìn pé ìlú lọ́mọ sin torí pé èmi ní lọ́wọ́ lèmi fi tọ́ ẹgẹ́ ní ìsìn mo ní lọ́nà ìpè fi tọ́ tí mi ìbá ní lọ́wọ́ ní tí yóò kàn fẹ́ kọ́ mọ́ ya náà yóò padà skinny yóò padà ya bẹ́ta ní ọ̀fọ̀ ọ̀sẹ̀ sẹ́mi ní ọ̀fọ̀ ọ̀sẹ̀ àánú àtẹ̀sìn tẹ́mi ń ṣe lọ́kàn ìjẹ́ tẹ́mi ọgbà kò sí nǹkan kí n sọ fẹ́rẹ́ tí kankan bẹ̀tí tó bá jẹ́ ní tí òun náà ro tara rẹ̀ pé ṣé mo ti ṣàánú ọmọ tòun gan tẹ́mi náà rò pé ṣé mo ti ṣàánú àwọn ọmọ tẹ́mi gan bí àbẹ́jọ́ tó pé ìbẹ̀rù ọlọ́tẹ́mi ń wò lọ́dọ̀ tèmi kọ̀ọ̀kan kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ yóò bẹ̀rù àwọn ọmọ rẹ̀ lọ ni àdẹ̀sẹ̀ tí sẹ́rí àdẹ̀sọ ni pé irú àwọn àti ọba lè tọ́ ọmọ adájọ́ sẹ̀ríà yóò hàndù rẹ̀ lé ẹ̀tọ́ lè tọ́ lọ́wọ́ pẹ̀lú kí bàbá òun tí wọ́n ti ń ṣiṣẹ́ kọ́ máa mú wá nù ẹ̀dígẹ́ nìṣẹ́ a ní kinní kan náà ní báyìí tùlùmọ́ọ̀nù tó bá ti yẹ pé bó ṣe wà wọ́n jẹ́ tálíkà débi pé kò lè sàn gan kò lè owó kò lè rówó tí ó tó nǹkan ó jẹ òsì adájọ́ sẹ̀ríà lè sọ pé ní báyìí tùlùmọ́ọ̀nù ẹ máa fún ní iye báyìí báyìí tí ọmọ yẹn ó fi di ntọ́fẹ́ dá tó gbogbo nǹkan yẹn ibẹ̀ láà máa wá lọ ìyẹn lọ́kàn tó pé mùsùlùmí ńlẹ̀ káàró ojú rẹ̀ léètò kódà ó ti wọ́ọ̀sì débi pé bíi ará àgbòrò làwọn náà ń ṣe wọ́n dẹ̀ descent jù báyẹn lọ wàláì muslim descent jù bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ látòrí pé àbímọ ní sẹ̀ríà ti bẹ̀rẹ̀ sẹ̀ríà sọ pé iye ìgbà tá a fi fún ọmọ lọ́mú ó dẹ̀ bá ti sáyẹ̀nsì mu ẹgbẹ́ nìsín ó ti ní lórí oyún gan wípé àtòyún àti ọmọ àti àtòyún àti àǹfọ̀n ọmọ lọ́mú 30 oṣù ẹgbẹ́ nìsín so number 2 dé orí yí pé aṣọmọ ló kọ sẹ̀ríà débẹ̀ lórí yí pé àfẹ́yàwó kan àbí méjì sẹ̀ríà ọmọ òjòtó ẹgbẹ́ nìsín kápẹ́ níbi ọ̀dọ̀ àwọn míì ní ìyàwó kejì tá a bá fẹ́ ọmọ àlè nínú òfin kóòtù kóòtù tá à ń lọ yìí common high court magistrate tá à ń lọ yìí ìlẹ́gà ní ìyàwó kejì
tí ì bá ṣe pé ọlọ́run bá wa yí padà ní state kan bí tó yé mi state Ọ̀ṣun yìí ọlọ́run bá ní yí padà ní gbogbo àwọn obìnrin tí a bá ń ṣe ní ìyàwó kejì òun bí àlè ni ọmọ rẹ̀ náà ìlẹ́gà inú òfin tí kì í bá ṣe pé nígbà tí gómìnà ìjẹta tó débẹ̀ òun ló wá yí padà. ẹ jẹ́ kí n fò síbi abala ti gómìnà tí ẹ̀ ń sọ yẹn kí ni ìhàwó ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìhàwó ni ó kọ sí ọ̀rọ̀ àlòṣẹ̀ríà bá àlòṣẹ̀ríà nípínlẹ̀ Ọ̀ṣun wa ń bí. kì í ṣe pé wọ́n ní ara tù wá àwa mùsùlùmí ara tù wá níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ara tù wá níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. wàláì kò fààyè gba kẹ́nìkan kó fẹ̀sìn dá wà lálẹ́ òun gangan nature rẹ̀ kò lẹ́nì kankan nínú kò against muslim kò against christian kò against ẹlòmíì. láti bófin mu. ẹ̀dígẹ́ ní bí ṣe ń ṣe é bọ̀ nù kájẹ̀ tó sọ̀rọ̀ sẹ̀rí àgàn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kì í sẹ́wọ̀n pé tó bá fìsí ẹnìkan lára ó ní ẹnì kejì àfihàn tó bá fẹ́ tan ara rẹ̀ jẹ lókù ní gómìnà yìí o. nọ́mbà 2 ni wípé irú àwa nìsín àmọ́ against the government pẹ̀lú ọ̀rọ̀ ìtọ́sọ́nà tẹ́lẹ̀ máa ń rí sí èbú kódà gọ́ọ̀mẹ̀ntì àgbà tiẹ̀ á sọ ibi tó bá ṣe tí ọ̀dà tó já ṣiṣẹ́. gómìnà yìí ẹ lè rí ibi títà àwọn ohun tí ẹ gẹ́sẹ̀ ìlú mi ni mo wà ìlú wo ó ní iye títì tẹ́ ń ṣe mẹ́ tọ́jọ́ yẹn lójú gan ni o ẹni tó tún ṣe bá ń tọ́jọ́ wá lójú náà ní Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ náà ni káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ ẹ̀sìn so kò ṣẹlẹ́yàmẹ̀yà níbi ẹ̀sìn àǹdẹ̀dí mo ṣe ń sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Nurudeen Adeleke kò hege sí sẹ̀ríà tó bá ti wà ní òfin. gómìnà ò hege sí sẹ̀ríà tó bá ti wà ní òfin ìtọ́wà wà ní òfin ó ṣetán láti support òfin ẹ̀dígẹ́ nìsín kì í ṣe táìpù àwọn tí wọ́n máa ń ẹni tára ẹ̀ balẹ̀ ni nítorí kọ́ọ̀sẹ̀ òun náà ni pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ nílá àkáì ẹ̀dígẹ́ nìsín bíi chief of staff ni o secretary ni o ọmọ wa níbi Abdulrasheed Adéwálé tó jẹ́ media secretary fún gómìnà ẹgbẹ́ nìsín so bí nature ìjọba yẹn ṣe rí kìí ṣe gọ́ọ̀mẹ̀ntì kàkà tó ẹwọ ọ̀rọ̀ jáàbù sáàgbọ́rù ẹ̀ ní àsìkò wọn ká pé tẹ́lẹ̀ ni a ti máa fà mọ́ra wa lọ bí ìjọba bá ṣe rẹ̀ ló lè kọ́ọ̀sì kí ni o ìjà ẹ̀sìn so bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà ẹ̀gẹ́ ẹ̀sẹ̀ ẹlòmíì wò pé bóyá ìgbà tí mò ń sọ̀rọ̀ bákan mo ń sọ nítorí àti ọ̀lọ́ gbígbèkúgbè fún gómìnà ni mo fi sọ́nù ọ̀rọ̀ mi pé gómìnà ẹbí lọ́ọ̀yà léèrè ni ẹni tó wá jẹ́ lọ́ọ̀yà kẹbí léèrè mo sì mọ̀ pé tí wọ́n ò ṣe nù ẹgẹ́nsìn èmi tẹ́mi wáyé ní ìsìn èmi èsì ọ̀tá ìjọba kankan even ìjọba tí ń bẹ lókè tẹ́ pé àsìkò wọn a mọ̀ bára ṣe ni wá sí stand mi lórí ìjọba federal ni wípé corruption n tí ń ṣe Nàìjíríà náà lọ́kọ̀ ọ̀sẹ̀ kí ẹ ṣe Tinubu kì í ṣe ìjọba wọn ẹgẹ́nsìn ṣùgbọ́n torí pé ìjọba wọn ara wa náà ni àwa náà la yàn wọn lọ gbogbo alájọ ṣèkéni lájọ bàjẹ́ gbogbo alájọ láti níbi àti ṣèkéni o ṣàtúnṣe ọ̀nà tí àwa ń wo àtúnṣe sí tá a believe pé ìjọba ò tí ì sí dáadáa wọn náà ni kò dí pẹ̀lú corruption. ní dídì pẹ̀lú dídì. láti unit dé wọ́ọ̀dù dé local government dé state dé federal tí gọ́ọ̀mẹ̀ntì bá dí pẹ̀lú ẹ̀ yóò yọ àwọn owó tó ní ìdí ilẹ̀ yóò relief wa nígbà kí ló mú wa lọ dá Islamic market ilẹ̀ nígbà tá a rí kí gọ́ọ̀mẹ̀ntì dí pẹ̀lú ìṣòro tá à ń pariwo rẹ̀ tá a gan fi nira wa lá. nínú ilé kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì ló gbówó lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ nǹkan gan kì í sáà ló gbówó lé àwọn àkàrin wa ni àwa rí kí gọ́ọ̀mẹ̀ntì mú wọn gọ́ọ̀mẹ̀ntì náà sọ sáà bóyá àwọn nǹkan kan ẹgbẹ́ ní sè àwọn sì wò pé ibi ìtawà náà bá sì ṣe ebi ìjọba yìí ò ní tako ara tí mò ń sọ nípa ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rèé àwa ń ṣe ààfin lọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó lè ká gbàyọ̀ǹda lọ́wọ́ pa fẹ́ dá mákẹ́ẹ̀tì rẹ̀ máa dárí ká fúnra wọn náà pé wà wọn náà dá lẹ́kọ̀ọ́ pọ̀ yẹ kẹ́ gbàyọ̀ǹda wọ́n tún wá fún wa ní ìgboyà pé ẹ̀ ń so pé àwọn gan ṣe káàtì support yín so kì í ṣe ìjọba kan ó sì gbọ́ pé Islamic market tó bá jẹ́ pé ìjọba Adeleke bá máa ègé sí ẹ̀sìn ṣé kò yẹ kó ṣé ó ti ẹ̀ pé arára gan ẹ̀ wọ́n fún wa petition ni pé ta ló fún ní authority lọ́sùn bí o àwọn ìjájẹ̀ ẹ̀sìn. ní tó túmọ̀ sí pé ìjọba. àwọn tẹ́ bá ń sọ kí ní ẹlòmíì wà sọ pé Yorùbá nation ló fi sọ̀rọ̀ pé nítorí pé a sọ pé afẹ́kẹ́ Nàìjíríà wà lẹ́yọ̀ kan ẹgbẹ́ mi sìn pé tá a bá tiẹ̀ wá ya gan kọjọ pé ká ya lọ́nà tí ò ní dájà alẹ̀ kò ní dájà alẹ̀ ní Nàìjíríà kò ní dájà alẹ̀ láàrin ọmọ Yorùbá náà kì í ṣe irú àwọn èyí tí ẹ jẹ́ pé nítorí pé ẹ fẹ́ ya ẹ ti ń bú ẹ̀sìn kan ẹ ti ń gbógun ti Islam ẹ wá rò báwọ̀ sọ̀pọ̀tì
tí olóṣèlú bá ní àyà lọ ní ìsìn àdáàdì ni àwọn tó ń darí wa níjọba yìí bóyá PDP ni àbí PC ni ìjọba bá wà lọ́wọ́ wọn lè ṣàkóso ìjọba gbogbo wa ni àwa la ní ìjọba yẹn bẹ́ẹ̀ táwọn èyí ìdí wọn ń bú ìsìláàmù ẹgbẹ́ nìsín wọ́n ti fọ̀tà hàn láyéláyé àdé sọ́pọ̀tì wọn. So ẹ̀tanú ní dẹlùmí láàmù kọjú béèrè tí ó yẹ ẹgbẹ́ nìsín. So ẹnu mi máa pé àìmọ̀kan gan ó tó jọba lọ́dọ̀ rẹ̀ àìmọ̀kan gangan lọ́la ẹ̀kì kọfẹ́ mọ̀ gan kò sí tá àti mọ òótọ́ iná ìlẹ́bìlérí tó fi lé ègéèsì sẹ̀yà. àbá ẹ ṣeun ẹ ti jẹ́ kó yé wa pé ìhà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ọkọ̀ sí lílo òfin ṣẹ̀ríà nípínlẹ̀ ìjọba òtakò wá ti wà nínú òfin ká tó mọ lọ bí ẹ ká bá wa sọ ní ṣókí ṣẹ̀ríà tá à ń pariwo gan kí ni ìwúlò ṣẹ̀ríà gan tá à ń pariwo kí ni ìwúlò ẹ̀ láwùjọ. ṣe rí àwa nínú Islam a ní ètò òfin tó pọ̀ ju ẹlẹ́sìn mi lọ. àná ètò òfin tó pọ̀ ju ẹlẹ́sìn mi lọ. ṣùgbọ́n àfọ̀tẹ́ bá fi rí ọmọ tí wọ́n bá rè nínú ìdílé tó kíìpù ẹrù wọn bá tó lè kíìpù nínú òfin ṣẹ̀ríà tí sófin Islam àwọn ọmọ yẹn máa ń yàtọ̀ láwùjọ. ọmọ ń yàtọ̀ láwùjọ. kò sí kó ọmọ yàtọ̀ láwùjọ. ọmọ àwọn ọ̀rẹ́ máa ń pè lọ́mọ rè àwọn máa ń ṣe dáadáa. wọ́n bá kíìpù ẹ lófin ṣẹ̀ríà yìí tó relate mọ́ family tó relate mọ́ education tó relate mọ́ àwùjọ tó relate mọ́ marriage tó relate mọ́ relationship pẹ̀lú others ẹgbẹ́ nìsín tó bá fi àwọn òfin Islam yẹn tó bá fi kọ́ ọmọ yẹn máa yàtọ̀ irú àpèjúwe nìsín Olóyèdé Professor Olóyèdé tó lọ sí JAMB kò tẹ́ tó tì ní rẹ́kọ́ọ̀dù tiẹ̀ ṣé irú èyí tó máa mọ̀ tó máa fi ṣe president Nàìjíríà àbí wọ́n fi ṣe senate àbí wọ́n fi ṣe governor irú wọn bá pọ̀ tán pọ̀ báwọn ṣé kò ní dáa ọmọ product ṣẹ̀ríà ni òun gan fún àyè support ṣẹ̀ríà. ó fẹ́ lead sí ìbéèrè mi wọ́n yìí fẹ́ lọ́bẹ̀ ó fẹ́ kẹ́ ẹ jó mọ́ automatically báwo ìjọba wa ṣe rí ní Nàìjíríà àìgbà àwọn òfin yẹn láàyè. ẹ máa gbọ́ àlàyé òun ní ṣókí ni pé ǹjẹ́ pẹ̀lú òfin ṣẹ̀ríà alákòjú ẹ̀ ní fẹ́yàwó illegal obìnrin náà ní ní ọkọ illegal. ibi tí family ti wá wá. ó ní lè yan obìnrin jẹ obìnrin náà ní lè yan tí kò bá fẹ́ gbọ́ òfin ṣẹ̀ríà aládà fún bẹ́ẹ̀ ọkọ tó fẹ́ yan àyàn jẹ bá tí ìyàwó rẹ̀ bá ti gbé lọ wọ́n fi òfin mú wọ́n àfọlọ́pàá sí so inú ilé ò ní dàrú ẹ ti gẹ́ ní sọ family ò ní dàrú ọmọ náà kò ní sílé ayé gbé. ní táwùjọ ti wá. òfin ṣẹ̀ríà ló tó ìgbésí ayé wa ó tó ìgbésí ayé sọ́nà méjì léyìí tó kọ́ yàtọ̀ sí àwọn yòókù ọ̀nà aláwọ̀kọ́ ni pé kí gbogbo wa ká máa bẹ̀rù Ọlọ́run ká fi bẹ̀rù Ọlọ́run pé yóò challenge mi ká fi kọ́fà gbogbo ibi tí òfin gan ò ní ṣe kíni kò ní rí wa nítọ́pọ̀ dùnú láìfọ òfin ò ní débẹ̀ kò ní rí gan ni àwágbọ́n nílé gbé lọ abẹ́ òfin tá a bá gbé lọ sọ́dọ̀ òfin ò ní òfin ọ̀sán kọ́kọ́ evidence ò tó torí òfin kọ́dà tí mọ́fin ṣẹ̀ríà gan fúnra rẹ̀ evidence rẹ̀ ọba ti tó yóò dẹjọ́ ẹnu ni so but òfin ti Islam ó wà ní nature méjì òfin gangan àti páyọ̀ Ọlọ́run méjèèjì wájú rẹ̀ pọ̀ bákan náà òfin àti bẹ̀rù Ọlọ́run. wọ́n jọ rìn pa faith and law ẹgbẹ́ sọ wọ́n jọ rìn pa bọ̀ pákan náà wọn ò lè yára wọn wọ́n máa ń wọnú ara wọn ni so ẹni tó bá sọ pé Ọlọ́run ní bí kẹ̀sì fẹ́yàwó rẹ̀ bí kẹ̀sì tọ́mọ rẹ̀ bí kẹ̀sì kọ́ra yín rẹ̀ bí kẹ̀sì fẹ́ra yín rẹ̀ ẹ tó fẹ́ tẹ̀lé ọgbọ́dọ̀ tẹ̀lé ìbẹ̀rù Ọlọ́run náà ti sọ pé iná Jahannama nínú sàárè wọn bí ọ léèrè ọgbọ́dọ̀ yẹnyẹn jẹ́ gbogbo ìyẹn ni wọ́n ń pè lófin lọ́dọ̀ tí a ẹgbẹ́ nìyẹn wọ́n máa ń rìn papọ̀ lọ́pọ̀lọpọ̀ àgbà wà pé kákòfin lásán la fẹ́ máa lò àwọn èèyàn máa ṣe tó wù wọn because òfin ò ní mú wọn níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀rí ọkàn ló kù tí ó mú wọn àwa wá ní àwọn ètò Islam tó pé ó ní nǹkan ṣepọ̀ mọ́ ẹ̀rí ọkàn ara òfin ṣẹ̀ríà àwa ni ẹgbẹ́ nìyẹn so tó pé tá a bá rí authority bá ní kún wa lọ́wọ́ product tá a máa produce láwùjọ àwọn ọmọ wa tó bá jáde láàrin ibi tí wọ́n bá ti lò fún yẹn lórí community wọn àwọn yẹn wọ́n ó wúlò wọn à ní jíwó wọn à ní yẹ̀yàn jẹ yóò tún kọ́ mọ̀ yóò tó àwùjọ yẹn ṣe. ẹ̀rí ọkàn máa dà wọn láàmú ibi tí wọ́n bá wà pé bí òfin ò lè mú mi bí ọlọ́pàá ò sì lè rí mi bí ò sẹ́ni kankan tí ó rí mi Ọlọ́run ń kọ́ so tí abáwá wà pé kò sí àbójútó ẹgbẹ́ nìsín àwọn ọmọ tàwa náà yóò kún ara àwọn tí wọ́n máa ba àwùjọ jẹ́ ìyẹn náà tó kó tẹ́ bá ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí níbi ìwà ìjàngbọ̀n ẹ lọ wò wọ́n àwọn ọmọ tó yẹ pé wọ́n à ní ẹni tí ó mójútó wọn ni bóyá fámìlì wọn kò wà lábẹ́ wọn ọmọ akápá ṣẹ̀ríà gan wọn sì wà lábẹ́ àmójútó rẹ̀ lágbègbè ní ìsìn a máa kọ̀ fún òfin ṣẹ̀ríà àwọn akọ̀ fún ọ kọ́ lọ rí sí kí ni kọ́ lọ rí fẹ́yàwó illegally
ẹgbẹ́ nìsín àbíkọ́ lọ fẹ́ ẹ̀wọ̀ oníyàwó ìwé àbí ọmọkọ́mọ láàbí ọmọkọ́mọ láti pèlè yẹn ni wọ́n ti sọ pé ìlẹ́gà ni wọ́n á ní kan gba ojú ilé wọlé nínú sẹ́yà Islam ó ti níye mọ́jẹ̀mú ó ti níye àwọn òfin tí ó wà lórí obìnrin kẹ́ẹ̀ tó rí fẹ́ àbí ọkùnrin gan ẹgẹ́ ìsìn kí wọ́n tó gbà pé ẹ fẹ́ra yín tí ara àwọn òfin yẹn bí kí wọ́n sọ wípé dandan kọ́ lọ́bìnrin ẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ káwọn òbí rẹ̀ fọwọ́ sí dandan obìnrin yẹn òun náà gbọ́dọ̀ yọ̀nú dandan ẹlẹ́rìí gbọ́dọ̀ skinny gbọ́dọ̀ wà ń bẹ̀ dandan ó gbọ́dọ̀ san owó sàdáàkì rẹ̀ àwọn òfin yẹn onímọ̀ jẹ́ kí èèyàn respect ń tọ́fẹ́ kò ní wò pé àyíbá paradí ara lọ́nà lákàgbéra wa wọlé wọ́n máa respect ẹ̀ àwọn tó jẹ́rìí sí wọ́n wà pẹ̀lú marriage yẹn àwọn òbí fúlẹ̀ ni wọ́n mọ̀ pé àwọn làwọn sí ìfẹ́ inú wa la fi sí ẹgbẹ́ nìṣẹ́ ìwọ gẹ́gẹ́ wọ́n mọ̀ pé kíkà sí pé mo kàn rí títì ni mo fẹ́ so respect yẹn máa wà níbẹ̀ tí respect bá sì ti wà níbi marriage ká tó máa bí ọmọ ọ̀nà tí wọ́n mọ̀ gbà máa bí ọmọ rere ni wọ́n sì kíni wọ́n bí ní òfin sẹ̀ríà wọ́n fẹ́ ká sọ́ra fún irú obìnrin tá a bá fẹ́ fẹ́ náà pé irú ilé ìwò láti kíni láti lọ rẹ̀ mú lójú ẹ pé tí ọmọ mùsùlùmí tó bá lọ sí sẹ̀ríà court pé wọ́n kàn in line ti wọn ara tí sẹ̀ríà máa ń ṣe ni wọ́n á cancel pé ẹ dákun ẹ cancel mi kí ni òfin sẹ̀ríà sọ tí ẹ bá fẹ́ fẹ́ yàwó wọ́n á sọ àwọn nǹkan kan fún àwọn nǹkan kan sọ fún tó bá fi lè tẹ̀lé ẹgbẹ́ ní ṣe kà sí obìnrin fẹ́ obìnrin náà tó náà bá tẹ̀lé òun náà ò ní ṣe ọkọ ní ìyá tó lè lọ sí sẹ̀ríà court pé kí ni sẹ̀ríà sọ nípa títọ́jú ọmọ tí ẹ bá tẹ̀lé tí sẹ̀ríà court máa sí kí ni tó máa wí fún tí sẹ̀ríà máa sọ fún onítọ̀hún yẹn yọ gbádùn ọmọ gan tọ́lọ̀ bá kádà pé ìjà bá wá bẹ́lẹ̀ láàrin yín tẹ́ bá lè lo òfin sẹ̀ríà ìjà yóò ní destroy ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìjà yóò destroy ìyàwó bọ́lá yóò destroy ọkọ yóò tó destroy kíni o ọmọ ẹ̀ẹ́dẹ̀jẹ́ ń ṣe ọkàn fún yín lónìí ta ni ọba family kọjá nu wa ẹ ti wá sọ pé family rẹ ti wà destroy kí lẹ fẹ́ kó ń tọ̀ wọ́n jẹ́ láwùjọ so a fẹ́ contribute sí problem tí ń bẹ láwùjọ a dẹ̀ ń contribute sí nítorí pé kò sófin sẹ̀ríà sófin sẹ̀ríà bá wà mẹ́rìndínlẹ́ máa guide inú life wa so wà bẹ́ẹ̀ ẹni tí ó mọ̀ àìmọ̀ lọ́jọ́ máa takò ẹgbẹ́ nìkan ẹni tó bá jẹ́ lẹ́tanú má ṣe tanú òfin ju ọ lọ torí òfin ti kíni o ìwọ tó jẹ́ aláìmọ̀ béèrè ni ìwọ tó jẹ́ lẹ́tanú ọba fẹ́ tanú síbi kan náà because òfin ju kíni lọ ó ju ẹ̀tanú lọ. yóò sì wúlò fún wa láwùjọ. lágbègbè yẹn sì tán ọba fún wa lófin sẹ̀ríà a lè lọ ilé ẹjọ́ sọ fún pé òfin sẹ̀ríà o ọ̀ràn yàn ni so tá a sì gbé lọ ilé ẹjọ́ tó ti wà ní òfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ easily àwọn ènìyàn ẹgẹ́ nìsín so tẹ́lẹ̀ ká bá di pé wọ́n ní mo sọ pé à ń nà yín èwo kí ló tó béèrè pé kí ló dé tẹ́lẹ̀ sọ pé ẹ gbọ́dọ̀ ṣe àwọn kan lè rí pé àwọn apáyídàmù ní àwọn máa ṣe gbá ní kí wọ́n fẹ́ nígbà tó lọ́kọ̀ bá ń sọ̀rọ̀ kọ́ bá ń gbọ́ ọ̀nù wọn ẹnì kan sọ̀rọ̀ igbá ọ̀ sọ̀rọ̀ àwọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ òdìdá alẹ́ àwọn tó ń gan egun òní máa lé pé a ti kí fún wọn nígbà tó wá sọ̀rọ̀ tán àwọn èèyàn bá wò pé kọ́ bá di wàhálà ẹ jẹ́ ààyè ọjọ́ tá a mú kílẹ̀ rò ó gbọ́dọ̀ tẹ̀lé yìí níbi tí àtẹ̀lẹ́ nìkan kó wọ̀nù àwọn tó àwa wá wọ̀nù wọn pé táwọn èèyàn wọn bá ń ṣe lọ́wọ́ tẹ́ ẹ bá wá ẹ mọ̀ lùbẹ̀lẹ̀ dáa mú àwa láàánà yìí àwa mú yín lẹ̀ fún ọlọ́pàá kọ́ wa mú yín ẹgbẹ́ ìsìn ẹ̀yẹ́ sọ pé ẹ̀sà wà ládàá ni ẹ̀ náà wà ní àwọn ọmọ tápá ń dòjà ẹ̀mọ kúkú jà nígbà bá fún yín ní kúkú tara yín bá dẹ̀ yìí dáadáa lọ́lọ́pàá ó fi dé yóò kó yín lọ kí láà burú bí èyún ṣé kí n wá sọ pé ẹ̀ náà wá àárọ̀ àwọn àkọ́ etí ọ̀tún àbí sí èṣù láti kíni láàpọ̀ sí yín àánà yìí ni wọ́n sọ yẹn ní òkú jẹ̀ náà ẹ dáhùn pé yóò bá tún lè lọ́rọ̀ òun lọ́mọ̀ fúnra rẹ̀ ẹ bá túbẹ̀ kọ̀ wá bá wa ń gbà náà. ẹ wo. àánà tó egbò yẹn ọ̀rọ̀ ọlọ́pàá òfin ẹni pé àná òun di amòfin tí ọlọ́pàá mọ̀ tó bóòlù yẹn ti sọ pé onítìẹ ń kálukú ní tiẹ̀ wọ́n á ní àwọ̀ gbọ́dọ̀ ṣe títà wa ẹ̀ tó wọ́n á lẹ̀ ń bọ̀ wọ́n tó wọ́n láwọn kógun bọ̀ tí a ní wà wí. So mo ní ìlú ìjọ kó jẹ́ o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.